Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ o. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun, gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà, gbogbo yín mo kí wọn lólódì o. Bọ̀dá akọ̀wé àti ìdílẹ̀kẹ̀, gbogbo ẹ̀yin màjèṣí inú ilé, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ yá mi létí tọ̀tún, ẹ fi tòsí ilẹ̀, ẹ fẹnu mẹ́nu, ẹ fètè mété. Ọyẹ ẹsẹ̀nu yín kẹ́m, ẹsẹ̀nu yín kẹ́m. Mo fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tẹkinọ́lọ́jì àwọn Yorùbá wa. Àwọn àgbàlagbà ní ìjọ ẹ̀jẹ̀ ọlọ ìyà ní fi jẹ ni. Ọ̀tá wà o, ogun sì wà. Àwọn àgbàlagbà ní orí ẹni ní yọ ni. Ènìyàn fẹ́ kárẹ̀rù ká sọ̀, orí ẹni ní yọ ni. Àwọn bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ̀. Láyé gbà wọ́n ṣe gbà yí lò yìí, gbà yí lò yìí. A rò pé ohun tí ọ̀dà ni wọ́n ń ṣe fún wa. Òǹbí kan ló wu ọmọ rẹ̀ ràn títí. Ọmọ yìí rí i pé ọ̀tá yí òun ká, wọ́n fẹ́ pa òun. Ọkọ̀ lórin, ọ̀sọ́ lédè, mo jáde sí i. Ìgbà ọmọ yìí wá kú tán, ojú wọn là. Èmi lẹ́ ń bí tọ̀. Bọ́pọ̀lọpọ̀ ń bí mi ṣe rí nìyẹn o. Àwọn òbí mú wá sẹ́ǹdì ẹ̀, àní o mú wá sẹ́ǹdì ẹ̀, òun lọ̀pọ̀lọpọ̀ ń bí tọ́ wà láyé. Ọmọ mi wà níbi títí ń gba owó ńlá tọ́lọ́hún sí ọ̀nà fún, ṣùgbọ́n kò mọ̀ báwọn ẹni bí lòun kórora. Ẹ má jọrọ ọwọ́ pọ̀. Ẹ wo àwọn àwòrán yìí, ẹ wò wọ́n ní kọ̀ọ̀kan. Ẹ rí àwọn Yorùbá ń pè ní ẹ̀dùn àrá. Àwọn ní English wọ́n á ní Thurnder stone. Kí ni mo pè é? Thurnder stone. Original ni. Oríṣiríṣi original ló wà o. Tọ́rẹ́ lómi ò dáa mọ̀. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ rí tẹ́ bá tún wo àwòrán mi, ẹ tún rí igi kan, iná wà lára rẹ̀. Òun ni wọ́n máa ń pè yí pé igi tí àrá bá pa, àrá lọ sá mọ́ igi yẹn. Igi tí àrá pa, ó ti rí. Sọ wá rí ewé tó ń wò yìí, òun là ń pè ní ewé iná pupa. Kí ni mo pè é? Ewé iná pupa. Ògún pé ẹ wá wá èpo ogi ńlá. Èpo ogi ńlá yọ fẹ̀ tó àtẹ́lẹwọ́. Tó bá jẹ́ pé èèyàn 15 ló fẹ́ lò jù bẹ́ẹ̀ lọ, èèyàn 100 lè lò. Ẹ wá igi ńlá yẹn yọ pọ̀. Ojúdá igi ńlá ni kẹ́ ẹ wá o. Ẹlòmíì ọmọ wọn ń pè ní igi ńlá o. Àlẹ́ mi rí pé igi àràbà, igi tó bá ti tóbi náà ń pè ní igi. Rárá o. Igi yẹn Ọlọ́run dá àṣàlẹ́sà ni. Ọ̀ṣun nìkan ló wà ní gbogbo àgbáńlá ayé. Tẹ́nìkan bá ní bẹ nílùú kan, irọ́ ló pa fún Ọ̀ṣun nìkan. Ọ̀ṣun state lásán ló wà lérí Ìwó. Igi ńlá, igi abàmì ni. Ọ̀rọ̀ òde bẹ́ẹ̀ lónìí ẹja kò mẹ́. Àpẹẹrẹ tó fi mọ̀ original igi yìí, tó bá mú lọ́wọ́, tó bá wo bí èpo rẹ̀, ó rí bíi pé ọ̀pọ̀ rẹ́súrẹ́sú nígbà tá a bá kóso fún nǹkan. Torí igi náà bẹ́ẹ̀ bá ń pa àpò rẹ̀, ẹ̀jẹ̀ ni ó máa jáde. Tó bá fẹ́ pa àpò rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń mójútó, wọ́n á máa gba ẹran láti fi ẹ̀jẹ̀ ẹran dí èpo yẹn. Wọ́n yẹ sábà bá yẹn pa o, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Sórí tẹ̀ èpo ogi yẹn bó fi original rẹ̀ tí ó bá ju bíntín báyìí lọ, kó gbé omi dúrọ́ọ̀mù lálá kalẹ̀, tó bá jù sórí ẹ̀ yọ lọ lẹ̀ omi ni. Original nìyẹn o.
tọ́ bá ti fẹ́ rà á lọ́dọ̀ eléwé ọmọ sọ pé wọ́n bọ bomi kọ́ wá rọra kán díẹ̀ kó jù ú sí orí omi yẹn tí ó bá ti lọ ilé omi fẹ́ẹ̀kì ni wọ́n fún ọ mo ti já ọ sí inú mo já yín tán bó láti ṣe ṣe rí ẹ̀dùn àrá yìí ẹ kọ́kọ́ kì í bọná yọ pọ́n ẹ wàá jù sínú ẹ lò jù sínú ọlọ tàbí ọlọ onírin ẹ gún nígbà tó gbóná yẹ kẹ́ máa gún ẹ máa wá gún pẹ̀lú ewé ẹ gbádùn mi pẹ̀lú ewé àti igi tí àrá pa yìí ẹ máa gún nígbà yẹn kódà ẹ lè ti kó àwọn ewé yìí àti igi tá àrá pa ẹ lè ti kó wọn sínú odó onírin ní ọ̀dàjù torí àti lè fọ́ òkúta ẹ̀dùn àrá yìí tó bá ti pọ́n ẹ jù sí ọyà wọn máa gun pò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  wọn gun yóò kúnná ọmọ ìyá mi Ògún dé Ògún ti dé Ògún dé kí ló fẹ́ fún Ògún ti dé wọ́n sápò lọ́sẹ̀ pò ní ọṣẹ ọwọ́ àmú díẹ̀ kó fi sínú àdí àgbọn bọ́ọ̀ bá làdí àgbọn o lè lo pẹ̀fúmù back to sender kó bù díẹ̀ ń bẹ̀ kó bù sínú pẹ̀fúmù back to sender gbé kalẹ̀ a máa fi pa orí ẹni àmọ́ kaba ní ẹ kíní kan bọ́ọ̀yìn ẹ gbé kíní ẹ jáde ẹ fi pa á lára 100 èèyàn lè lò ó tẹ̀dùn àrá kan ṣoṣo 100 èèyàn ó lè lò ó torí àwọn èèyàn mi fẹ́ kí n máa ṣàlàyé délẹ̀ dáadáa òun ni mò ń sọ fún yín yìí ọṣẹ tó ọba láìkì ni ó fi pò ó ṣùgbọ́n má jẹ̀mú rẹ̀ omi gbígbóná ló fi wẹ̀ ọmọ ìyá mi Ògún ni Ọlọ́run máa ń lò ní sábàbí atúwọ̀nkámbi wọn ti ń dáná ẹ̀rọ tí ọ̀tá bá pọ̀ lórí rẹ̀ wọ́n dìde ìjà síra wọn ni mo fi Ọlọ́run ọba tọ́lẹ̀ mímí búra sí kì í ṣe pé báyà torí ipò pàdé mi lórí social media báyà torí ohun tí ó jẹ Ọlọ́run ti kẹwàá kọjá abẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ọ lọ ṣe é ogun yìí ti pọ̀ jù májàní kan gba mílíọ̀nù kan lọ́wọ́ rẹ̀ mọ́ lọ́ọ́ ṣe é iṣẹ́ tí mo fi lẹ̀ yìí ilé náà fẹ́ ná lórí ẹ tó bá náwó kápẹ́ ẹ̀dùn àrá lọ́wọ́ jù ewé iná original igi tá àrá bá pa májò wọn gbé kẹlúkẹlù lé ọ lọ́wọ́ ọ̀ya ẹ pàápọ̀ ó dóògùn ọmọ ìyá mi àwọn èdè mi àwọn ẹ̀yà mi ń bẹ ìran mi ń bẹ ìṣẹ̀dá mi ń bẹ wọn kì í wẹ omi gbígbóná o bóun ló ti wá fẹ́ ṣe sórí omi tó fẹ́ fi wẹ̀ ó gbé síta tó rùn ọ́ pa á tó bá ti wá lọ́wọ́rọ́ fi wẹ̀ tó bá jẹ́ pé èèyàn aráàlú èbó bá ní tó sì jẹ́ pé ẹ̀wẹ̀ kò sáráàlú èbó tí èwẹ̀ mi gbóná ọkàn rọra bọ́ọ̀lì omi gbígbóná díẹ̀ ó dà pọ̀ mọ́ omi tútù nínú agbára ìṣẹ̀dá èyí ti ṣe déédéé pé ìgbà tó ń jẹ àmàlà kò sírú ìṣẹ̀dá tí èsà máa jẹun jẹ gbóná so yóò wà ní déédéé pé ọ̀fẹ́ jẹ́ńjẹ ní gbígbóná rẹ̀ mo sì jẹnu ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé ìṣọ̀dá rẹ̀ ọ̀kọ́ omi gbígbóná fi omi tó lọ́wọ́rọ́ kó fi wẹ̀ ọmọ ìyá mi ìdí wọn máa já dànù ni àpò yóò máa fínísì wọn ni lọ́ọ́ ṣe ibi tó wù ọ ni o kò sí o ẹlẹ́mi lè bèrè pé sọmọ kókó lè lò kódà kó wọ́n sẹ́ yọ kó náà yọ ó ti ń gbàgbára fún un ní bullet proof ló ń fún un àwọn ọ̀tá ò ní lè fọwọ́ kàn àjẹ́ nílé òun kì í ọ̀tá alẹ́ wọ́n dàbí lẹ́nu iṣẹ́ òun àwọn ọ̀gá àwọn tiẹ̀ wá pọ̀ jàǹtó ológun ni wọ́n ẹgbẹ̀jì kìíní kan ni wọ́n ẹnìkan ló ń wò ó rí máa lò sẹ́yìn
lórí ilẹ̀ wọ́n ń lé mi o, wọ́n láwọn pa àwọn o, kíní kan o, máa lò ó jẹ́ wá jà ọ̀tán o. Ó wúlò fún ọ dókítà, ó wúlò fún ọ dókítà, máa já sára. Tí àwọn ẹni bí bá fẹ́ wọnú ọsibítù rẹ, ìbẹ̀rù bojo kì wọ́n ni, wọn ò lè fojú kàn báyìí, wọ́n máa gbọ̀n ni. Ẹ̀yin ọmọ ìyá mi, bàbá sọ̀rọ̀ jù kẹ́ má là ń pọ̀ oògùn, ìṣiṣẹ́ rẹ̀ ló mo jùúlẹ̀ ni. Wọ́n ní àjogún fátólóhùn ò ní kú, ẹni tó ní fáńkọ́ ó ti lọ. Ẹnìkan kì í júbà àfògùn sínú kú. Èyí tá à ń fún yín yìí lọ́dà, má pè mí fóògùn àfọ̀ṣẹ o, má béèrè oògùn owó lọ́wọ́ mi o, ṣe má béèrè oògùn ayẹta àbọ̀n. Ọgbọ́n nǹkan àtúnṣílẹ̀ àrùn ara dájú ẹ̀kọ́ mi, tàbí sẹ̀rẹ̀ bá lò díẹ̀ nǹkan tí ó jẹ́ ṣe gbẹdẹmukẹ kàn sí bàbá ọgbọ́n. Ìtọ́jú ara ńlá ní ìwé àtìgbò, ẹ kàn sí wa. Ọ́díò fídíò wa tá a ti ṣe èmi náà ni láì fídíò àtúntì padà síbẹ̀ ní pẹrẹwu. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo wà lórílẹ̀‐èdè Abidjan ní Côte d'Ivoire. Mo ti dé láti Àlàmísì tó lọ, Àlàmísì tí ń bọ̀ àbí ọ̀sẹ̀ tí ń bọ̀ yín ti kúrò níbí yìí, yín ti padà sórílẹ̀‐èdè Benin. Ìwọ tó bá fẹ́ rí mi, mo sì wà ní Abidjan báyìí o, wà rí mi. Àwọn nọ́mbà mi tó pè ní, bọ́ bá pè mí tí ò lọ pé WhatsApp nọ́mbà mi ń dọ̀ lóhùn. Ṣùgbọ́n o, tó bá fẹ́ máa béèrè lórí gbogbo àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ bóyá kò yí ọ, ó join private group. Private group yìí owó ni wọ́n fi wọ́n bẹ̀. Ó sanwó wọlé, ó sì máa sanwó lóṣooṣù tágbára rẹ bá gbé. Tágbára rẹ bá gbé ní o, wọ́n máa béèrè á sì máa dán lóhùn. Kódà ìwé tí ò yí ọ á fi yí ọ, àwòrán rẹ ni. Ṣùgbọ́n ọ̀tọ̀ ọ̀bá ti síbẹ̀ má béèrè kankan lọ́wọ́ mi ní dán lóhùn. Ó pè táyà ìyẹn bẹ́ẹ̀. Tó bá fẹ́ bá mi ní appointment, ó fẹ́ book appointment, rí pọ̀ kọ́kọ́ pè mí ná ní WhatsApp, mo gbé kọ́ọ̀lù rẹ. Tó jẹ́ pé bọ́ọ̀sì chat náà tó bá jẹ́ pé èmi ni mo bá sọ pé fi voice note kalẹ̀, mo ti sáyìn rẹ nìyẹn. Ṣùgbọ́n kọ́ lọ fi mẹ́sẹ̀gì lẹ̀, ọ̀ ń dàbí láàmú pé wá fi mẹ́sẹ̀gì lẹ̀ ìdáhùn. Èmi rẹ ọlọ́rọ̀ ti tẹ́lẹ̀ o, ẹ rí pé kọ́kọ́ get in touch pẹ̀lú mi kó tó di pé fi mẹ́sẹ̀gì lẹ̀ yọ yẹ wá. Àwa náà kọ́ Ọlọ́run ni o, àwa náà kọ́ Ọlọ́run ni o. Bẹ́ẹ̀ tó wá bá dọ́wọ́ rẹ̀ má dé mọ́lé, ẹ máa pín káwọn èèyàn jàǹfààní ẹ̀. Ọ̀yá ẹ̀mú nọ́mbà yìí ẹ̀mú ọ̀dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298. Nọ́mbà kejì +23481 33 155 111 +23481 33 155 111. Ẹ̀yọ̀ fún nọ́mbà abẹ̀nẹ̀ kan sí +229 54 65 1928 +229 54 65 1928. Yọ̀yẹ̀ wá kò ní yẹ̀ lẹ̀. Ire o, ire o, ire kàbìtì ilé gbogbo wa o.